wọ́n pètò ìpèrò wọ́n fẹ́ dojú ẹ̀ bolẹ̀ ṣùgbọ́n pípele ni àwa túbọ̀ máa pele sí ẹ̀yin ọmọlúàbí ọmọ Oòduà nílé àti lóko a kí yín pé ẹ kú dédé ìwòyí. làbárì kan tí ó délẹ̀ ló ní ká sáré mú ọ̀rọ̀ yìí wá sí etí ìgbọ́ yín nítorí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ kí ó di dandan pé a ní láti wá jẹ́ kí gbogbogbò kí wọ́n mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ ọmọlúàbí ọmọ Oòduà ni ó ní ètò abanlé ni. afẹ́kẹ́ wa fi ìdínú láti gbọ́ ọ̀rọ̀ tí a fẹ́ sọ fún yín yìí ní ṣókí. ọ̀rọ̀ yẹn tàn láti orí ọ̀rọ̀ tí arábìnrin kan gbé sí orí afẹ́fẹ́ íńtánẹ́ẹ̀tì. ó ní ìṣẹ̀lẹ̀ náà kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ o ṣùgbọ́n àwọn fi ń tọ́jú ẹbí àti ará ni ò jẹ́ káwọn tètè gbé òun sókè. ó ní tí kì bá ṣe ọkọ ẹ̀ gan tó kì òun láyà ni òun ò tilẹ̀ ní sọ̀rọ̀ rárá. ní àkótọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni wípé arákùnrin àti ìyàwó ẹ̀ pẹ̀lú ìkànnù àwọn ọmọ wọn ọmọ yẹn jẹ́ ọmọdébìnrin ọdún 9 wọ́n ti ń gbé nílùú òkèrè pẹ̀lú àwọn ọmọ yòókù fún ju bí ọdún 10 lọ. ìgbà tí wọ́n dẹ̀ pinnu pé àwọn máa wá padà sílé pé àwọn ṣì ní àṣeyọ̀ kan pẹ̀lú àwọn ará ilé kan ní ìlú Auchi. ìtàn náà wá bẹ̀rẹ̀ lórí bí àwọn ṣe fi Auchi sílẹ̀ wọ́n mú ìrìn àjò láti lọ sí Àkúrẹ́ wọ́n dé Àkúrẹ́ ní àlàáfíà wọ́n dẹ̀ ní ìgbà táwọn máa ṣe díẹ̀ ní Àkúrẹ́ táwọn gba ṣe fàájì díẹ̀ ìgbà ó di ọwọ́ ọ̀rọ̀lẹ́ ìyẹn ọ̀rọ̀lẹ́ ọjọ́ ajé àwọn lọ ààfin ọba Àkúrẹ́ pé ọ̀dọ̀ Déjì Àkúrẹ́ nìyẹn pé ọkọ ńkọ́ ọ̀rẹ́ ìkànnú àwọn ọmọ ọba ni. nígbà tó dẹ̀ di ọjọ́ kejì ní ọjọ́ ìṣẹ́gun àwọn bá tún yára sí ìrìn àjò wọn àwọn ní àwọn káwọn gba ọ̀nà Iléṣà káwọn fi sọdá sí Ìbàdàn láti Àkúrẹ́. ó ní àwọn tí àwọn jọ wà nínú mọ́tò àwọn pé bí èèyàn 5 ìyẹn ni arábìnrin yìí pẹ̀lú ọkọ ẹ̀ ọmọ wọn ọdún 9 yẹn pẹ̀lú aráalé ọkọ kan àti ọ̀rẹ́ ọkọ tó jẹ́ akọ̀wé tó ń oníṣirò tó ń kàwé accountant òyìnbó pé ìyẹn ló ń wa mọ́tò. ká sọ síwájú ó ní kíkọjá tán ní àwọn ní káwọn kọjá ní oríta kan ní ọ̀nà làwọn bá rí i pé àwọn táyà ọkọ̀ ìrìnnà wọn ó ti gbé ìṣó. àwọn bá dá ọkọ̀ dúró pé káwọn wá ojútùú sí ohun tó ṣẹlẹ̀. ní káwọn tó mọ̀ ní àwọn géńdé ọkùnrin kan bá yọ nínú igbó láti wájú ni o láti ẹ̀yìn ni tí wọ́n gbé ìbọn dání ó dẹ̀ ni wọ́n wọ ẹ̀wù àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà òun ni aṣọ tí wọ́n kó ti kọ́rùn pẹ̀lú bọn. ó ní nígbà tí wọ́n máa fi bẹ̀rẹ̀ sí ṣe àwọn báṣubàṣu òun fetí kọ́ èdè wọn. arábìnrin ó nígbà tó ń wà ní iléèwé ẹ̀kọ́ gíga òun lọ iléèwé ní ìlú Adamawa òun láwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tó ń fi fetí kọ́ èdè Fúfúdè ìyẹn ni pé bóyá Fúlàní ni àwọn onítọ̀hún adigun Aji Omo Gbe tó wá dá wọn dúró ní ọ̀nà. ó ní láti ìgbà yẹn ń kọ́ náà wá gbé àtòun àtọkọ àti ọmọ gbogbo àwọn yòókù wọ́n bá wọ́ àwọn lọ sínú igbó kìjìkìjì. ó nígbà tí wọ́n máa wọ́ wọn dé inú igbó kìjìkìjì ohun tó kọ sínú òwò yẹn mi ò fẹ́ fi ẹnu sọ ọ̀rọ̀ burúkú gbà ni ọ̀rọ̀ ìbàjẹ́ ọ̀rọ̀ tí ò tiẹ̀ bójú mu ni. ìbálòpọ̀ pẹ̀lú ipá ìyẹn nǹkan ṣùgbọ́n nígbà tí a bá ti wá dé ibi tí àwọn adigunjalè àwọn Aji Omo Gbe wọ̀nyẹn tàbá wá di pé wọ́n á ní àti ọmọ ọ̀dọ́ ọmọ tí ò tí ì ju ọdún 9 àti màmá o àti ọkọ o pé gbogbo wọn ni wọ́n láti ní ìbálòpọ̀ pẹ̀lú wọn pẹ̀lú agídí ìyẹn ni pé kọkùnrin tó ń mú ọkùnrin gùn nínú gbogbo ọ̀rọ̀ tó sọ. nígbà wo máa sọ gbogbo ọ̀rọ̀ náà tán ó ṣáà fi yé wa pé àwọn rí oríṣiríṣi àwọn èèyàn tí àwọn Aji Omo Gbe yẹn tí wọ́n ti dè mọ́lẹ̀ nínú igbó kìjìkìjì lọ́hùn ó dẹ̀ sọ gbogbo ètò tí ojú òun rí pàápàá jùlọ ó ní pẹ̀lú pé wọ́n lu ọkọ wọ́n lu ọmọ wọ́n dẹ̀ ṣe àwọn báṣubàṣu ó ní ìgbòyà wọ́n tú àwọn sílẹ̀ nítorí pé kíni wọ́n ní wọ́n san bíi mílíọ̀nù 8 ní owó tí wọ́n san fún àwọn Aji Omo Gbe ó dẹ̀ sọ oríṣiríṣi tó ṣẹlẹ̀
kí amọ́sá ni wọ́n sá padà sí ìlú òkèrè. nígbà dẹ̀ dé ìlú òkèrè, arábìnrin yẹn pinnu pé àtòun àtọkọ àti ọmọ pé láéláé yálà ní ayé yìí ni o àbí nínú òkú ni o, wọn ò gbọ́dọ̀ gbé òkú nǹkan padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́. A mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ mẹ́yìn ò bójú mu. àtàìṣe dé àwọn tán ti tọ́ sókè tán ti fi ojú gbà á, tán ti pinnu pé àwọn máa ṣe gudugudu méje yàyà mẹ́fà. ṣùgbọ́n táwa fẹ́ bẹ̀yìn ni pé afẹ́kẹ́ ẹ mọ̀ pé ọmọlúàbí ọmọ Oòduà gbogbo nǹkan wa ló létò. àwọn àwa fẹ́ bẹ̀yìn pé kẹ́ ẹ mú sùúrù nítorí pé àwa ti bẹ̀rẹ̀ ìwádìí wa ní pé kí ni pé ọ̀rọ̀ tí arábìnrin yìí gbé sórí afẹ́fẹ́ yìí àwa fẹ́ kó jẹ́ pé ní dájú bó ṣe sọ yẹn gangan pé bó ṣe rí nìyẹn. tí ẹ bá béèrè pé kí ló dé, à sọ fún yín pé àwọn èèyàn burúkú ti wá tán ti bẹ̀ èèyàn rere jẹ́. àìmọye ọ̀rọ̀ tán gbé sáfẹ́fẹ́ tẹ́lẹ̀ mi máa kàn sí wa. ọmọlúàbí standards organization òótọ́ ṣe pàtàkì fún ẹni tó bá jẹ́ ọmọlúàbí. kó tó di pé a gbé ìgbésẹ̀ kankan àwa ti kàn sí àwọn èèyàn wa. lára àwọn tá a ti kọ́kọ́ kàn sí nítorí pé arábìnrin yóò sọ orúkọ ara ẹ̀ sí kò kọ orúkọ ara ẹ̀ sínú kí n tó gbé sáfẹ́fẹ́ yẹn. láwọn ara àwọn tí a ti ké pè ń sìn ni arábìnrin kan wà ní ìlú Amẹ́ríkà. òun ló jẹ́ olórí NIDO, that is Nigerians in Diaspora Organization. gbogbo àwọn ọmọ wa tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó jẹ́ ọmọ Nàìjíríà. arábìnrin orúkọ ẹ̀ Patience Key ní oúnjẹ òun adẹ̀ ti kàn sí, a ti bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ. ó dẹ̀ ti pinnu fún wa pé tó bá jẹ́ ìlú Amẹ́ríkà ni àwọn arábìnrin àti ọkọ ẹ̀ tí ọmọ ti wá ni o, àwọn máa bá ìjọba sọ, àwọn máa ṣèwádìí, àwọn dẹ̀ máa jẹ́ ká mọ̀ kí n kíákíá tó bá jẹ́ ẹni mímọ̀ ló ṣẹlẹ̀ sí. a tún kàn sí àwọn ará wa aláwọn ẹni ọ̀wọ̀ kan náà ní ìlú ọba Britain. a dẹ̀ ti bá wọn sọ̀rọ̀. ìkànnì wọn ni ẹni ọ̀wọ̀ Gbóyèga ọmọọba ló ń jẹ́. Gbóyèga ọmọọba àìpẹ́ gan náà fún ní oyè member of the British Empire. ọmọlúàbí èèyàn gidi ni. a dẹ̀ ti kàn sí, ó ti pinnu fún wa pẹ̀lú àwọn èèyàn wa, àwọn ọmọlúàbí standard organization tó wà ní ìlú Britain báyìí. wọ́n ti jọ ń foríkorí láti ṣèwádìí tó bá jẹ́ pé ìlú ọba ni arábìnrin yẹn ti wá. ó yí wa tí ò bá fẹ́ kọ orúkọ sí, ṣùgbọ́n kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní bínú, a bẹ̀rẹ̀ sí ṣe nǹkan kan, ó ṣe pàtàkì ká ṣe ìwádìí. kí ni ọ̀rọ̀ tá a fẹ́ kẹ́ ẹ gbọ́n sí ni pé a fẹ́ kẹ́ ẹ mọ̀ ní dájú pé àwa mọ̀ pé tó bá ṣe pé ọmọ ìlú Amẹ́ríkà ni ọmọ ọdún méje tí wọ́n fipá ní ìbálòpọ̀, àwa mọ̀ pé ìlú yẹn ò ní gba irú ẹ̀ pé kẹ́nìkan kan ṣe irú ẹ̀ fún ọmọ tó bá jẹ́ ọmọ tiwọn. nítorí pé iye ọdún tán ní ọmọ yẹn jẹ́ òun láti jẹ́ pé tòkunbọ̀ ní ọmọ yẹn. ìlú Amẹ́ríkà ò dẹ̀ nígbà. bó dẹ̀ jẹ́ ìlú ọba náà ní ti Britain, tẹ́ ẹ bá mú ẹni tó jẹ́ ọmọ ìlú wọn kankan tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí, ṣé àwa mọ̀ pé ìlú ọba ò ní gba irú ẹ̀. ní táwa fẹ́ kí àwọn gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sí mọ̀ ní pé amọ̀kátúnṣe ń lọ lọ́wọ́ ní ìlú Nàìjíríà. Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀dẹ́gbẹ̀ kó bọ́ sí. ṣùgbọ́n níbi tí Nàìjíríà bá ti ń ṣe àtúnṣe tiẹ̀ lọ́wọ́ o, a fẹ́ kó di mímọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà àwo ò lè gbà kí ẹnìkan kan fi irú ẹ̀ dán ọmọlúàbí ọmọ Oòduà kan fi dán wa wò rárá. ṣùgbọ́n kó tó di pé a gbé ìgbésẹ̀ kankan, a fẹ́ kí gbogbo yín kọ́ sùúrù, a fẹ́ kẹ́ ẹ fi èdè nú, kẹ́ ẹ jẹ́ ká ṣe ìwádìí wa kúnnákúnná. a tún máa jẹ́ kẹ́ ẹ mọ̀ o bí ọ̀rọ̀ bá ṣe yí sí. títí ìgbà náà ìṣe la fẹ́ kẹ́ ẹ ṣáà mú sùúrù, kẹ́ ẹ jẹ́ ká jọ máa bá ara wọn sọ̀rọ̀ níbi tí àwọn ọmọlúàbí ti ń bá wa ṣe ìwádìí ní gbogbo àwọn ìlú òkèèrè nípa ọ̀rọ̀ yìí láti fìdí òótọ́ múlẹ̀ pé bí wọ́n ṣe rí gẹ́lẹ́ yẹn pé bí ó ṣe ṣẹlẹ̀ gan-an nìyẹn. ní tí àwa fẹ́ kẹ́ ẹ wá mọ̀ rẹ o pé níjọ́ kínní tí ògo ìràwọ̀ Oòduà máa tàn ní Ilé Ifẹ̀, kì í máa ṣe ìjàkadì ló gbé dé ipò olúborí o. àtúnfẹ́kẹ́ wá rántí o pé kì í ṣe ẹ̀kẹ̀ṣẹ́ ló mú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún wa ní Western Region táwa náà di ìlú tí gbogbo àgbáyé ń bẹ̀wò nítorí ìlọsíwájú
títí ìgbà náà ẹ má gbàgbé abalẹ̀ ni gbogbo nǹkan ọmọlúàbí Oòduà gbogbo ẹ̀ ló ní ètò àdẹ máa fi ètò sí gbogbo nǹkan ẹ ṣe. wọ́n ti ṣe wá léṣe tán èèwọ̀ wọ́n ti ṣe wá léṣe sẹ́ ẹ dúró ẹ wò àgbà kì í wà lọ́jà o kórè ọmọ tuntun kó wọ́n àgbà kì í wà lọ́jà sẹ́ kórè ọmọ tuntun kó wọ́n. So Nigerian, let's rise up to the occasion and let's do it.